ní ó dáa ká máa ka iye ọjọ́ wa láyé kí a bá lè láǹfààní àti máa dúpẹ́ fún Ọlọ́run ọba ọ̀gá àgbà. Ẹ jẹ́ kí n máa kí yín káàbọ̀ sí orí ìkànnì yìí, orí ọba 247 ní ẹ káàbọ̀ sórí ìkànnì yìí lẹ́ẹ̀kan sí. Alhaji Wasiu Ọmọgbọ́láhàn Ọlásùnkànmí Adéwálé Àyìndé Màṣá Anífowóṣe. Òní ni ọjọ́ ìbí K1 The Ultimate, ẹni tí í ṣe ọjọ́ kẹta oṣù kẹta ọdún 2024. Bẹ́yìn bá wo kàlẹ́ndà ọ̀dọ̀ yín, òní ọjọ́ Sunday ló bọ́ sí March 3rd 2024. Ayẹyẹ eléyìí tí K1 The Ultimate tó máa ń ṣe lọ́dọọdún tó fi ń ṣe ìrántí ọjọ́ ìbí rẹ̀ òní gangan ni o. Kí ni ẹ̀yin lè sọ nípa gbajúgbajà olórin Fuji eléyìí tó jẹ́ pé nọ́mbà ẹni ni tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n ń kọrin Fuji ní orílẹ̀-èdè Nàìjíríà àti káàkiri gbogbo àgbáńlá ayé? K1 The Ultimate, Alhaji Wasiu Ọmọgbọ́láhàn Ọlásùnkànmí Adéwálé Àyìndé Màṣá, K1 The Ultimate Anífowóṣe, Mayegun gbogbo ilẹ̀ Yorùbá, olórí ọmọọba Akile ijebu káàfàtà tí ò lálátakò. Wọ́n bí K1 The Ultimate ní ọjọ́ kẹta oṣù kẹta ọdún 1957. Yẹn ni pé tẹ́ ẹ bá kàlé ní ìjẹta ìrìn, K1 The Ultimate ó ti pé 67 years old láyé. Yẹn ni pé ọmọ ọdún mẹ́tàdínláàádọ́rin 67 years old ìní K1 The Ultimate bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lónìí ti ṣe March 3rd 2024. 67. K1 The Ultimate at 67. Bàbá ẹ pẹ́ láyé bí mo pẹ́ ṣe ń pẹ́, ẹ dàgbà, ẹ dògbó, ẹ tú ọ̀fọ̀ pawó, ẹ fi rìgìjòbè lágbára Ọlọ́run ọba ọ̀gá àgbà. Gbogbo àwọn olórin Fuji ní orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ń kí K1 The Ultimate kú ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ 67 eléyìí tí ó ń ṣe lónìí, látòrí Alhaji King Dr. Saheed Òṣùpá, ìyẹn ọba orin fúnra ẹ̀, Alhaji Wasiu Alabi Pasuma Wonder, ọ̀gá ńlá gbogbo Fuji, Muri Thunder, Alhaji Abbas Akande Obesere, Rẹ̀mí Àlùkò, Alhaji Sefiu Alao, Alhaji Sule Alao Malaika, Adéwálé Ayuba, Táyé Currency àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n ní ká kí K1 The Ultimate kú ayẹyẹ ọjọ́ ìbí eléyìí tí ó ń ṣe lónìí. Ibi tá a wá ń lọ ń bẹ̀ gan ni pé gbogbo àwọn ìyàwó eléyìí tí K1 The Ultimate tí wọ́n ti fẹ́ rí, wọ́n ń kí ọkọ wọn K1 The Ultimate kú ayẹyẹ ọjọ́ ìbí eléyìí tí ó ń ṣe lónìí, 67-year birthday. Ẹni tí ó bímọ fún ni ó ṣàkúrò ní àlẹ́ ẹni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ẹni K1 The Ultimate ẹni ó ti fẹ́ gẹ́gẹ́ bí aya, ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, Noella Àjíkẹ́mi gẹ́gẹ́ bí K1 The Ultimate gẹ́gẹ́ bó ṣe máa ń pè é, ẹni ó ń bẹ lọ́ọ̀dẹ K1 The Ultimate gẹ́gẹ́ bí ìyàwó báyìí. Arábìnrin Emmanuela Adérọ́pò, ọmọ wọn nílẹ̀ Tẹ̀gbá, máa jayé ọlọ́ba lọ nílé K1 The Ultimate, ìyẹn ọmọ Ojúṣàgbọ́lá Ọ̀gọ́jì nílùú Ìjẹ̀bú Òde. Ó ń kọrin Fuji látọdún tó ti pẹ́, tó sì jẹ́ pé látìgbà tó ń bẹ ní kékeré láti nǹkan bí ọmọ ọdún 8 sí ọmọ ọdún 15 ni ó ti bẹ̀rẹ̀ sí ní jẹ́ gbajúgbajà káàkiri. Nígbà tó darapọ̀ mọ́ ẹgbẹ́ Síkírù Àyìndé Barrister, wọ́n tún mọ̀ náà ni ó gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn àwo orin jáde tó jẹ́ pé kò lóǹkà. Ẹni orin tí K1 The Ultimate eléyìí tó ti kọ, ó gbé ìbà jáde ní ọdún 1979, Tàlàsó 1984 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn orin tí K1 The Ultimate eléyìí tó ti kọ sẹ́yìn a ti ṣe fídíò kan sẹ́yìn eléyìí tó tọ́ka ọ̀pọ̀lọpọ̀ orin tí K1 The Ultimate eléyìí tí ó ti kọ. K1 The Ultimate wàá tú ọ̀pẹ láyé dáadáa, wàá kọrin dọ́jú ogbó rẹ ni, tó sì jẹ́ pé gbogbo wa lórílẹ̀‐èdè Nàìjíríà á máa gbádùn rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó eléyìí tí K1 The Ultimate tó ti fẹ́ rí ni wọ́n ń kí ọkọ wọn kú ayẹyẹ ọjọ́ ìbí, látòrí Ṣàléwá aya K1 The Ultimate nígbà kan ni, Yéwándé ọmọ bíi 5 ìní ìyẹn bí fún K1 The Ultimate, Fathia Ọ̀pẹ́yẹmí Màṣá, ìyẹn Títí Màṣá tẹ mọ̀ yẹn náà ni. Ó kí K1 The Ultimate kú ayẹyẹ ọjọ́ ìbí tó fi wá dórí Emmanuela Adérọ́pò. Ó ń kí K1 The Ultimate ọkọ rẹ̀ kú ayẹyẹ ọjọ́ ìbí. Ó ní wàá pẹ́ láyé ọkọ mi, wàá fọwọ́ pawó, bẹ́ẹ̀ náà ni wàá fi rìgìjòbè, á jọ lora wa pẹ́pẹ́pẹ́ pẹ̀lú àṣẹ Ọlọ́run. Gbogbo àwọn ọmọ 40 eléyìí tí K1 The Ultimate eléyìí tí àgbọ̀pọ̀yọbí náà ni wọ́n fi iṣẹ́ ìkíni ẹkú oríire ọjọ́ ìbí ránṣẹ́ sí bàbá wọn, látòrí ẹni tí ṣe àkọ́bí K1 The Ultimate, ìyẹn ọ̀gbẹ́ni Azeez
Àlàdé Babátúndé Adédèjì Àyìndé Màṣà òun náà ó kí bàbá rẹ̀ púpọ̀ púpọ̀. Ó ní bàbá mi wàá pẹ́ láyé wàá fọ́ páwú bẹ́ẹ̀ náà ni wàá fi èrìgì jóbe o. Ganiyat ó ń kí bàbá rẹ̀ kú ayẹyẹ ọjọ́ ìbí títí dé orí ibi tó dé. Fathia Whitney Anjola Olúwa lè tó jẹ́ pé ní nǹkan bí ọdún 11 ìní K1 The Ultimate ló bí. Òun náà ó ń kí bàbá rẹ̀ kú ayẹyẹ ọjọ́ ìbí. Ǹjẹ́ lẹ mọ̀ ìpè ọmọ tí K1 The Ultimate tó bí wọ́n tó 40 níye. Ẹ ṣe ha àyè kọ́ ọmọ fọlọ́mọ ọmọ K1 The Ultimate ó pọ̀ gan ni o. Bàbá dẹ̀ sì ń ṣe dáadáa. K1 The Ultimate ayẹyẹ ọjọ́ ìbí tó ṣe lónìí wàá ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé o. Ẹ wo a ní ká sáré mú díẹ̀ wá sí tìgbọ̀yìn níjàre ká kí K1 The Ultimate kú ayẹyẹ ọjọ́ ìbí eléyìí tí ó ń ṣe lónìí wàá pẹ́ láyé o K1 The Ultimate.